Ìjìyà wà fún dídá owó ìtúsílẹ̀ jọ fáwọn ajínigbé lórí ayélujára. Iléeṣẹ́ ọlọ́pàá ṣèkìlọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí, Nigerian Police Force, ti gba ẹnu agbẹnusọ wọn CSP Ayelujara-Adejọbi sọ̀rọ̀ pé ìwà tí kò bófin mu ni kí àwọn aráàlú máa bẹ àwọn èèyàn pé kí wọ́n dá owó jọ láti lè sanwó ìtúsílẹ̀ fáwọn ajínigbé lórí ayélujára. Ó ní ìjìyà wà fún irú ìwà bẹ́ẹ̀ lábẹ́ òfin. Lálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí ni ọ̀gá ọlọ́pàá yìí sọ̀rọ̀ náà jáde. Ìwà ajínigbé tó ní ó ti gògò láàrin ìlú báyìí ló ní ó mú kí owó dídájọ láti gba àwọn tó wà nígbèkùn sílẹ̀ di olójoojúmọ́. Onírú ìwà báyìí ń tàbùkù àwọn ọlọ́pàá ni ó sì ń fi àwọn hàn bí ẹni tí kò mọ̀ ọ́n ṣe. Adéjọbí ní ìwà ọ̀daràn ni kí èèyàn máa sanwó fún ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Àmọ́ ìṣòro tá a máa ń rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ ní àwọn tí wọ́n ń jí àwọn èèyàn gbé kì í fi ọ̀rọ̀ náà tó àwọn iléeṣẹ́ ètò ààbò létí, wọn kì í sì pè wọ́n láti dá sí i. Ẹ̀rù máa ń bà wọ́n nítorí àwọn ajínigbé yẹn máa ń tọwọ́ bọ̀ wọ́n lọ́pọlọ, wọ́n sì máa ń halẹ̀ mọ́ wọn pé kí wọ́n má sọ fún ẹ̀ṣọ́ aláàbò tàbí ọlọ́pàá kankan, àti pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ àwọn máa pa èèyàn wọn tó wà lákàtà àwọn ni, ń làwọn náà yóò bá dákẹ́. Ó wá ti di káwọn èèyàn máa ké gbàjarè lórí ayélujára tí gbogbo èèyàn ń dáwó jọ fún wọn. Eléyìí ò sì lè ràn wá lọ́wọ́ níbì kankan. Ìwà ọ̀daràn ni a kò sì ní fààyè gbà á. Nǹkan tí a kò rojú sí ni ìjọba àpapọ̀ pàápàá bu ẹnu àtẹ́lu irú ìwà bẹ́ẹ̀. A kò fààyè gba dídáwó ìtúsílẹ̀ fún èèyàn. Báwo ni ẹ ṣe máa gba orí ẹ̀rọ ayélujára lọ pé káwọn èèyàn máa tu owó jọ fún yín láti lọ dóòlà ẹ̀mí ẹni yín tí wọ́n jí gbé? Eléyìí kò fún wa ní kóríyá o, kò sì pọ́n wa lé, ó ń pa ètò iléeṣẹ́ wa lọ ni. A ò gbọ́dọ̀ fààyè gbà rárá. Ìkìlọ̀ iléeṣẹ́ ọlọ́pàá yìí wáyé látàrí ọ̀rọ̀ ìjínigbé tó ń wáyé léraléra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àti ní pàtàkì jùlọ èyí tó ń wáyé lágbègbè Buhari nílùú Àbújá látìgbà tá a ti wọnú ọdún 2024 yìí. Púpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá jí àwọn èèyàn wọn gbé ni wọ́n ti gba orí ayélujára lọ látìgbà náà, tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà láti ràn wọ́n lọ́wọ́ lórí owó ìtúsílẹ̀. Pàápàá lẹ́yìn tí ọkùnrin mínísítà àtijọ́ kan, ọ̀jọ̀gbọ́n Isa Ali Patami, kéde pé ọ̀rẹ́ òun kan ti gbé mílíọ̀nù lọ́nà 50 náírà kalẹ̀ fáwọn mọ̀lẹ́bí ọmọbìnrin 5 tí wọ́n jí gbé lóṣù kínní ọdún yìí láti fi kún owó táwọn tó jí wọn gbé tó sì pa ọ̀kan lára wọn ń béèrè fún. Adéjọbí ní bí àwọn èèyàn bá ṣe ń dáwó ìtúsílẹ̀ jọ tí wọn kò gbógun ti irú ìwà bẹ́ẹ̀, kóríyá ni yóò máa jẹ́ fáwọn ajínigbé láti túbọ̀ máa ṣe é sí i. Wọn yóò sì rí iṣẹ́ tó kún fún ẹ̀gbin yẹn bí èyí tó lérè gan-an. Ó ní àfàìmọ̀ ni púpọ̀ àwọn ọmọ Nàìjíríà kò ní yà sídìí iṣẹ́ burúkú náà nígbà tí wọ́n bá rí i pé owó tabua ló ń tibẹ̀ wọlé sápò àwọn ọ̀bàyéjẹ́ ọ̀hún. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.